iṣẹ́ ẹ̀mí àti iṣẹ́ ìyanu tí Ọlọ́run aṣẹ̀dá ti lo bàbá yìí fún lójú èmi Babátúndé ọmọ Balógun ni. A máa sọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ lórí ètò lénìí. Ó dójú ẹ̀gbẹ́ ẹ jẹ́ ká ṣiṣọ́ láṣọ eégún ká ṣí aṣọ lójú eégún àbí bẹ́ẹ̀ kọ́ káyọ̀ lè mọ̀ pé wòlíì sì kù lókè pẹ̀ láyé. Ìwọ ò rọ́mọ bí àbí yẹ̀yẹ́ náà tù. Ó tí ìpàdé wòlíì rẹ nì tó gbọ́kàn sí ipò wo ló wà lókè pẹ̀ láyé ń tiẹ̀ tó wá káyà sókè tó rò pé bóyá ó ti tán lórí ètò nírọ̀lẹ́ ti tòní. Mo láyọ̀ láti sọ fún ẹ pé bàbá náà ọlọ́rọ̀ ọ̀tùnú wọ́n ti wà lórí agbègbè. Kábíyèsí Ọlọ́run, kábíyèsí dànsákì rẹ lẹ́rìí. Ẹni tí ò bá súnmọ́ bàbá love kò lè mọ̀ wọ́n dáadáa. Ọjọ́ wá tàbí anointing lórí ètò nírọ̀lẹ́ tòní. Ojú rí ọ̀tá mi, ojú rẹ kò tá mi kankan. Babátúndé ọmọ Balógun, ìgbésẹ̀ tí ìgbélókè pẹ̀ láyé. Tàbí wòlíì tí ń gbé wá sórí agbègbè tí ìdílé fi ọwọ́ ẹ̀ sọ̀yàkà. Kábíyèsí rẹ lẹ́rìí. Ọlọ́run ní jọ́ ṣẹlẹ̀ sí mi lókè ìpẹ́ ni. Bàbá lọ́ọ̀fù ọlọ́rọ̀ ọ̀tùnú lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi. Bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa bá mi share. Ẹ máa bá mi share. Bàbá wòlíì. Wòlíì àgbàlagbà. Inú mi ti ẹ̀dùn ọjọ́ tí mo bí bàbá wòlíì wá yìí. Sunday tó káyé oṣù kìíní ọdún 2019 ní ìkànnì Prince FM Radio, ìkànnì tó wà lórí ayélujára. A ṣẹ̀ máa pé ọdún kan ní February 14 ní ọjọ́ Valentine ládàálẹ̀. Ó wá dé àbí èpá àti lọ́dún mẹ́wàá. Ṣé ẹ fẹ́ gbọ́? World Radio Day. Ara àwọn ìkànnì tó wà lórí ayélujára tó fẹ́ fún láwọ́ọ̀dù ní jọ́gọ̀. Ìkànnì Prince FM Radio wà bí àti gba lẹ́tà. Kábíyèsí rẹ̀ lẹ́dùnmáà. Nígbà tá a bá gbà á sọ lórí ètò, á tún wá upload sórí social media. Wọ́n kọ́ sínú lẹ́tà ìrúdẹ̀bà mi, wọ́n la wá ń rọ̀nù íńtánẹ́ẹ̀tì bí apá rọ̀nù terrestrial. Mo ní Ọlọ́run ni. Ibi tá a lọ la dé bàbá náà fún wọlé báyìí. Àwọn èèyàn ti wà lórí agbágbé. Alájà Nafisatu Alábẹ́rẹ́, àwọn ọ̀dà, àwọn rèé dákun, ébà, ẹ mọ́ bá mi kọ́lẹ̀, ẹ mọ́ kọ́lẹ̀ ẹ mọ́ ti dìbò wọlé. Bàbá náà fún jó, bàbá náà fún àjọjó rọ̀lẹ́ tòní èmi àti Ọlọ́run dáadé. Dáadé jó ọpẹ́ la máa jó. Dáadé a máa dìde jó ni, a dìde jó náà fẹ́ jù. Dáadé jó. Ìwà fídíò. Adúpẹ́ bàbá love ọlọ́rọ̀ ọ̀tùnú Prophet Ọlábọ̀dé Ọdúnayọ̀ ẹ bá ń kí àwọn tó ń wò wá tó ń gbọ́ wá káàkiri àgbáńlá ayé pátá ìyẹn lórí agbègbè. Mo kí gbogbo ènìyàn tí ẹ láǹfààní tẹ́ ń gbọ́ ètò yìí káàkiri àgbáláyé. Ọ̀rọ̀ àkọ́kọ́ jáde lónìí, bó bá jẹ́ ibi tó wà yẹ ó ń dojú kọ̀ọ̀kan tó ju ọjọ́ orí ẹ lọ. Kábíyèsí. Ohun tó ń dojú kọ tó mú ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ ni Jésù Kristi. Kábíyèsí lẹ́rìí. Láti àkókò yìí lọ, ìdojúkọ rẹ kó di ògo. Àmín Jésù. Kó rí àánú gbà. Àmín Jésù.
ọwọ́ kan ti tẹ̀ ẹ́ padà sẹ́yìn. kábíyèsí. lónìí ọwọ́ tó ju ọwọ́ ó dá ẹ padà síwájú. àmín Jésù. ibi tá a ti ń jẹun níyà lọ́rọ́gùn ẹ̀ lórí. àmín Jésù. ẹ kú kalẹ̀ o. àdúpẹ́. kábíyèsí rẹ̀ Elédùmarè. bàbá náà fọ lọ́rọ̀ ọ̀tùnú. bó àṣírí eléyìí kí n tó ṣe ojú òpó lódìdí fún bàbá náà. bó àṣírí kan yìí ojú ọmọ ń pọ́n àbí kábíyèsí rẹ̀ lẹ́rù yìí gbọ́ ètò yìí ó wà ní kóríta kò yé mi mọ́. bó bàbá lọ́ọ̀fù lórí ètò nírọ̀lẹ́ tòní ó wà lórí àkété àìsàn. bó bàbá lọ́ọ̀fù lórí ètò nírọ̀lẹ́ tòní kábíyèsí rẹ̀ Elédùmarè ọba tó ṣe gbogbo lódùlódù nínú pé bàbá lọ́ọ̀fù ọlọ́rọ̀ ọ̀tùnú Prophet Ọlábọ̀dé Ọdúnayọ̀ ti ìjọ Love of Christ Global Bible Church tó wà ní Old Army Barracks sọ́mi nílùú Ìbàdàn. ayé ń pẹ́ ẹ lójú àbí gbọ́ ètò nírọ̀lẹ́ tòní èyí tí mò ń sọ yé mi dáadáa ó mà ṣe o. Bíbélì sọ wípé àwọn ènìyàn tèmi ṣègbé nítorí pé wọn kò nímọ̀ ní. gbọ́ dáadáa nírọ̀lẹ́ tòní bàbá Love ọlọ́rọ̀ ọ̀tùnú ẹ káàbọ̀ sórí ètò. inú mi dùn láti gbà yín lálejò ní ìgbà àkọ́kọ́ èyẹn ní ọdún tá a wà yìí ọdún 2019 láì lẹ́jà bákan nínú gbogbo àgbáyé pátá ti mọ̀ báyìí pé ilẹ̀ wà ní orí àgbàgbé. bàbá Love ẹ kú ọdún àkú ìyèdún mọ́mì ńkọ́ wọ́n kú tọ́jú yín ẹ̀yin náà kú tọ́jú mọ́mì ẹ̀jọ̀ kú tọ́jú ara yín sàládì ni. bàbá Love ọlọ́rọ̀ ọ̀tùnú kó tó ní pa àwọn Bíbélì yìí mo fẹ́ ká máa ṣe ní àjàsọ àjàrọ̀ ni ká máa wọnú Bíbélì ká tó máa jáde. bàbá Love ẹ dákun agbára bíi tìgbàanì ó sì kù lọ́wọ́ àwọn wòlíì kan nínú ayé lọ́wọ́ tá a wà yìí ní ìtọ́já sí pé ẹ jí ọ̀kan níbẹ̀ tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú ayé mo máa sọ gbọ́dọ̀ yẹn ti bá láǹfààní àti interview yín báyìí pé ẹni tí ò bá súnmọ́ bàbá Love kò lè mọ̀ kábíyèsí rẹ̀ lẹ́rù yìí bàbá Love fẹ́ gbọ́. bàbá Love ọlọ́rọ̀ ọ̀tùnú mo kọ́ fẹ́ bẹ̀ yín lórí ètò náà àìmọye àwọn ìmísí lẹ ti fi ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tẹ́ bá wá ṣe tán nínú ilé ìjọsìn tàbí ẹ lọ sí crusade níta tó bá wá bí lè kò sẹ́yìn lè ṣe ẹ sọ pé Ọlọ́run ló ṣe é. bàbá Love ọlọ́rọ̀ ọ̀tùnú aboyún ọjọ́ pípẹ́ kìí ṣe méjì kìí ṣe mẹ́ta mọ́ tí Ọlọ́run ti lò yín fún lójú irú àwa báyìí tí wọ́n ti ń ro oyún káàkiri fún ọjọ́ tó ti pẹ́. ibi tí Ọlọ́run tó wá lò yín dé tí ẹ̀rù tó ń bà mí ẹ̀ tó fún wọn ní déètì ni pé tí Ọlọ́run bá wà láàyè títí ìgbà báyìí wà á bí ọmọ pàápàá jùlọ nípasẹ̀ òróró bàbá Love. ẹ ṣí mi lójú ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ń wà wọ́n sì ń gbọ́ wa báyìí bàbá Love ọlọ́rọ̀ ọ̀tùnú àǹfààní lélẹ́yìí kí ni ọ̀nà àbáyọ ètò ń bá wa gbígbésẹ̀ lórí àárín lórí agbágbé ọ̀pọ̀lọpọ̀ gba ìtura. ṣé olóòtú lákọ̀ọ́kọ́ náà ewé kan ò lè jábọ́ lórí igi lẹ́yìn Olódùmarè. ewé kan ò lè jábọ́. possible.